Inú ìwé ìròyìn níkànnì yìí òun náà la mà tún gbédè o nígbà tó jẹ́ pé èèyàn máa gbé ọ̀lẹ̀ òwúrọ̀ jáde ṣùgbọ́n àwọn tí wọ́n ń gbàwẹ̀ ẹ gbójú kúrò ń bẹ̀ ẹ̀yin tẹ́ ẹ gba Ramadan tàbí ẹ̀yin tẹ́ ẹ gba nẹ́ẹ̀tì ẹ ṣáà gbójú kúrò ń bẹ̀ ó gbogbo ẹ̀ làwọn ń gbà ó mọ̀ pé tá a bá gbé lé ìtàn a tún lọ paradì sílẹ̀ láti gbà míì. ẹ wo jẹ́jẹ́ bẹ̀rẹ̀ sí ni máa ṣe àtúpalẹ̀ àwọn ìròyìn òun náà fún yín láàárọ̀ òní nínú ìwé ìròyìn Platform Times òun náà ni wọ́n ti gbé jáde o wípé ṣé ẹ mọ̀ wípé ìlera báyìí òun náà ní oògùn ọrọ̀ o mo fẹ́ dowó mo fẹ́ dọlọ́rọ̀ mo fẹ́ dogun mo fẹ́ dọgbọ̀n gbogbo ẹ̀ máa ń bẹ lọ́wọ́ àlàáfíà eléyìí tó péye òun náà ló máa dífá fún ẹni tó jẹ́ alákòóso fọ́rọ̀ tó ní ṣe pẹ̀lú ètò ìlera lórílẹ̀‐èdè wa Nàìjíríà Muhammed Pate níbi tó ti ń rọ àwọn tí wọ́n wà níbi ìṣàkóso kọ́mọkówó jáde lójú náà láti lè fi gbógun ti àrùn HIV/AIDS àti àrùn ikọ́ fetubakúlọ́sìsì pẹ̀lú àrùn ibà èèyàn malaria eléyìí tó wá ti fẹ́ di tọ́nà fún kánlé jákèjádò orílẹ̀-èdè wa Nàìjíríà ní ìsinyìí ó sọ eléyìí nígbà tó ń bá wọn ìgbìmọ̀ aṣojú ṣòfin lórílẹ̀-èdè wa Nàìjíríà lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú HIV/AIDS àti ikọ́-ife pẹ̀lú àrùn ibà nílùú Àbújá níbi tó ti ń bá wọn sọ̀rọ̀ níbẹ̀ ló ti sọ nínú ọ̀rọ̀ wọn pé ẹ wò ó bàbá sọ wípé ètò ààbò lórílẹ̀-èdè wa Nàìjíríà a gbọ́dọ̀ ṣiṣẹ́ kan lórí rẹ̀ tá a bá sọ wípé ọ̀rọ̀ oúnjẹ lórílẹ̀-èdè Nàìjíríà a gbọ́dọ̀ pèsè oúnjẹ kó pọ̀ lọ́pọ̀ yanturu àwọn nǹkan yìí náà ló gbọ́dọ̀ wà o a gbọ́dọ̀ mọ bí ètò ìlera àwọn èèyàn bí yóò ṣe máa fẹsẹ̀ múlẹ̀ dáadáa ó sọ nínú ọ̀rọ̀ rẹ̀ pé láti bíi 20 ọdún sẹ́yìn òun náà ló jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn iṣẹ́ kankan tó jẹ́ iṣẹ́ àkànṣe àti àwọn iléeṣẹ́ kankan tí wọ́n ń pawó pọ̀ mọ́ wọn títí kan orílẹ̀-èdè Amẹ́ríkà òun náà ni wọ́n máa ń ṣèrànlọ́wọ́ fún wọn kódà táwọn fi ìdúpẹ́ táwọn fi ránṣẹ́ sórílẹ̀-èdè Amẹ́ríkà láti lè rí wípé àwọn kó owó túlùtúlù jáde fún wọn láti lè má rí wípé wọ́n fi ń dènà àwọn àrùn gbogbo wọ̀nyí òun náà wà ní Pate ló ti wá sọ nínú ọ̀rọ̀ rẹ̀ pé ẹ wò ó ẹ ṣàánú àwọn èèyàn lórílẹ̀‐èdè Nàìjíríà yìí bí ìgbà tó jẹ́ pé èèyàn gbọ́dọ̀ sí gbẹ́rẹ́ tàbí kó jẹ́ àṣejẹ sára kí nǹkan míì kó bá máa bà á òun náà ní ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí o nítorí pé bó bá lè délẹ̀ tán ẹ mọ̀ pé gbogbo àwọn oògùn wọ̀nyí àti àwọn nǹkan kan òun náà là á lò láti lè fi ṣe ìdáàbòbò fún àwọn èèyàn lórílẹ̀‐èdè Nàìjíríà ká má kó wo ètò ààbò àti oúnjẹ nìkan ẹ jẹ́ ká wo ti ìlera wọn náà alákòóso Muhammed Pate fún ètò ìlera lórílẹ̀‐èdè wa Nàìjíríà ló ṣiṣọ́ lójú eléyìí nínú ìwé ìròyìn Platform Times láàárọ̀ ní. látọjú òpó ìròyìn Vanguard náà bákan náà lápá àbí ibi tó ti ń sàmì àyájọ́ kíndìnrín lágbàáyé ìlà orí àwọn àgbà ọ̀jẹ̀ tí wọ́n jẹ́ dókítà nípa ìmọ̀ kíndìnrín ló bẹ̀rẹ̀ sí ní rọ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wípé kí wọ́n mú àyẹ̀wò ara wọn lókùnkúndùn kó tó di pé kò rí pé ìgbà tí nǹkan bá ti wá bàjẹ́ tán lẹ́sẹ̀ mọ́ sáré kìjokìjo ẹ mọ́ tọ́jú ara yín àyẹ̀wò ṣíṣe ó ṣe pàtàkì lóòrèkóòrè. ó dá láti bẹ̀ mí tún ti kúrò ń bẹ̀ o mo tún ti wọnú ìwé ìròyìn Vanguard láàárọ̀ ní lórí ọ̀rọ̀ rògbòdìyàn eléyìí tó ń ṣẹlẹ̀ láti ìpínlẹ̀ Rivers wá o èmi ò mà mọ nǹkan tí àwọn ẹ̀yà yìí tí wọ́n pera wọn ní Supreme Executive Assembly SEA tí wọ́n ti ń sọ fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu wípé a sọ̀kì ẹ bá kan o a yẹ ẹ lẹ́nu nítorí kíni wípé bẹ́ẹ̀ báyìí lè yọ gómìnà tí ń bẹ lórí àlééfà ní ìpínlẹ̀ Rivers nǹkan ṣẹlẹ̀ wàákà lanu wàákà máa ní àdí mà ní o látàrí pé kíni látàrí ọ̀rọ̀ eléyìí tí ẹni tó ti fìgbà kan jẹ́ gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ ọ̀hún náà tó tún wá jẹ́ alákòóso fọ́rọ̀ tó ní ṣe pẹ̀lú olúùlú ilẹ̀ wa nílùú Àbújá yan ọ̀gbẹ́ni Yẹmsí Wike níbi tó ti sọ̀rọ̀ sí gómìnà ìpínlẹ̀ ọ̀hún náà gómìnà Similáláyè Fubara pé bí wọ́n bá yọ kúrò lórí ipò kí ni dáúdà rẹ̀ fẹ́ dà gan-an kí ló fẹ́ ṣẹlẹ̀ sọ́ọ̀nù fẹ́ jalulẹ̀ ni kò sí ohun tí ó ṣẹlẹ̀ ìpè bọ́ bá yọ ọjọ́ náà nù ó náà ló fi mú o tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn títí kan àwọn ìgbésù àti àwọn ẹ̀yà ìjọ lánàá òde òní yìí tí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní dúkokò wọn tiẹ̀ wá dárúkọ tiẹ̀ mọ́ o ibẹ̀ náà ni wọ́n fi ọ̀rọ̀ ránṣẹ́ sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu pé bẹ́ẹ̀ báyìí lè yọ gómìnà ìyẹn gómìnà Similáláyè Fubara nǹkan ṣẹlẹ̀ Olúkòyí palẹ̀ ogun mọ́ ó ti tẹnu ti wá jáde báyìí o
ṣáájú ọjọ́ náà òun náà ni ẹnìkan tó ti fìgbà kan jẹ igbákejì alága gbogbogbò fún ẹgbẹ́ òṣèlú PDP lórílẹ̀‐èdè wa Nàìjíríà yan olóyè Ọlábọ̀dé George ló ti wò wípé agboolé wa lọ́jà kórè ọmọ tuntun mọ̀ wọ́ àti wípé gbọmọgbọmọ Wike ó wá pọ̀ jù òun náà ni ò jẹ́ kàlàáfíà kó jọba ní ìpínlẹ̀ Rivers níbẹ̀ ló ti fi ọ̀rọ̀ ránṣẹ́ sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu wípé àbá ibi tó bá ṣàwọn ẹ̀fúùfìlẹ̀lẹ̀ ní darí ìgbẹ́ sí ibi tó bá wọn lówó ẹni ní rán ní lọ ẹ ṣàánàṣẹ lódì Wike ẹ pé kẹ́ẹ̀sì bá wí kódà wọ́n ní àwọn àgbààgbà nínú ẹgbẹ́ òṣèlú PDP ni wọ́n ti sọ̀rọ̀ tí wọ́n sì bá Wike wípé òun gá báyìí ní ò jẹ́ kí omi ó tòrò ní ìpínlẹ̀ Rivers ṣùgbọ́n ní Wike sọ pé tiyín lẹ̀ ń bára yín sọ yẹn èmi Àwíkókó ló jẹ́ lọ́rọ̀ ní bí baba ńlá kú Ọlọ́run ó gbọ́ kí ni Ọlọ́run ó ṣe ẹ̀wẹ̀ ní ìpínlẹ̀ Rivers òun náà ni gómìnà yìí ló ti ń jẹ́ kí àlàáfíà kó máa jọba díẹ̀ o nítorí pé wọ́n fi ẹjọ́ kan ẹni tó jẹ́ adájọ́ àgbà èèyàn adájọ́ Simeon Amadi ní ìpínlẹ̀ òun náà wípé ó máa pààrọ̀ ọjọ́ orí rẹ̀ níbẹ̀ ló ti kàn sí àwọn ọlọ́pàá ọ̀tẹlẹ̀múyẹ́ DSS láti bẹ̀rẹ̀ sí ní ṣe iṣẹ́ ìwádìí lórí ẹ̀sùn tí wọ́n fi kàn yé wọ́n tún sọ wípé gómìnà Fubara ló ti wò pé bàbá gbàgbé ọ̀rọ̀ àná ó ṣeéṣe ká má bẹ́yẹn kan ká má rẹni tá a bá ṣeré tàbí tá a bá sọ̀rọ̀ ẹ̀ lọ ní gómìnà Fubara yìí ló ti bẹ̀rẹ̀ sí ní rawọ́ bẹ̀bẹ̀ tó tún pé àwọn aṣòfin mẹ́tàdínlọ́gbọ̀n láti ilé ìgbìmọ̀ aṣòfin ọ̀hún náà àti gbogbo àwọn ẹ̀ka tó kàn eléyìí tó jẹ́ pé rògbòdìyàn ó ti ń ṣẹlẹ̀ láàrin wọn látìgbà tó ti bọ́ sórí àlééfà yìí pé ṣé bá ṣe máa ṣe láńgbáláńgbá rẹ̀ níwájú àwọn aráàlú ẹ sì mọ̀ pé àwọn aráàlú yìí a gbọ́dọ̀ wá ìgbáyé gbádùn wọn bí kinní yìí bá ṣẹlẹ̀ tán àlàáfíà ò ní jọba nínú ìlú àwọn aráàlú sì rèé ni wọ́n máa forí ko fún ìdí èyí ẹ jẹ́ kí àlàáfíà kó jọba nínú ìgbésẹ̀ tí Fubara tó sì ń gbé lọ́wọ́ yìí ohun tún ni Wike ló sọ pé bí wọ́n bá máa yọ wọn yọ ọ́ dànù ni bí wọ́n bá yọ ọ́ dànù kí ló fẹ́ ṣe àti wípé sọ́ọ̀nù ó ya lulẹ̀ ni àbí ilẹ̀ ṣé yóò mọ rì ni wípé ó so eléyìí lásán òun náà ni àwọn tí wọ́n tún jẹ́ alátìlẹyìn àtàwọn aráàlú ìpínlẹ̀ Rivers tí wọ́n sọ pé bí wọ́n bá lè yọ Fubara kúrò lórí ipò ààrẹ Bọ́lá Ahmed Tinubu á yà yín lẹ́nu pọ̀. lórí ọ̀rọ̀ tó Ọbásanjọ́ sọ lápá bí ìjọba àpapọ̀ mọ̀ tí ń fẹ́ àmọ́ wọ́n jẹ́ kó di mímọ̀ wípé lórí ọ̀rọ̀ yẹn gangan ẹ̀tú dànù kò sọ̀rọ̀ níbẹ̀. nínú ìwé ìròyìn Guardian láàárọ̀ òní bẹ́ẹ̀mí tún ṣe ń tẹ̀síwájú o nítorí pé àgbẹ̀dọ̀ dúró sójú kan ẹni oṣù ní sùn o ká lè ra kíni o ká lè rọkọ̀ bọ̀gìnìbọ̀gìnì kábọ̀ mọ́ ṣe wá máa sùn nínú ọkọ̀ bọ̀gìnìbọ̀gìnì ọ̀wọ́n ó yá báyìí o ọmọ àṣà yìí pé bóyá lẹ́mọ̀ o wípé ẹni tó jẹ́ ààrẹ fún lẹ́gbìmọ̀ aṣòfin àgbà lórílẹ̀‐èdè wa Nàìjíríà Godswin Akpabio akọ̀wé ilé ìgbìmọ̀ aṣòfin ọ̀hún náà àtàwọn míì ni wọ́n máa ti ń rìn ní bẹ́ẹ̀bì ẹ̀wọ̀n o wọ́n ti ń fi ẹ̀wọ̀n wọ́n ti ń fi rùn mú báyìí o látàrí pé kí ni wọ́n ketí kí wọ́n sì kẹ̀yìn sí àṣẹ kan tí ilé ẹjọ́ kan tí wọ́n pa o àti wípé bí ẹni tó jẹ́ ìkan lára àwọn aṣòfin àgbà náà tó wá jẹ́ alága fún àwọn ìgbìmọ̀ tó ń rí sí ọ̀rọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lókè òkun àti àwọn iléeṣẹ́ tí kì í ṣe ti ìjọba èyún NGO lórílẹ̀-èdè Nàìjíríà nínú ilé-ìgbìmọ̀ aṣòfin àgbà Natasha Akpoti-Uduaghan tó ń ṣojú àárín gbùngbùn ìpínlẹ̀ Kogi o láti inú ẹgbẹ́ òṣèlú PDP tí wọ́n sọ pé kó lọ rọ́kúnlé o eléyìí náà tó wòye pé àṣẹ wàá fọwọ́ lágbá lójú ni tó jẹ́ pé bí ṣe ń gbẹ́jọ́ lọ́tún òun náà ló ń gbé lọ sósì o wọ́n ní kódà tá a bá gbàgbé wípé àwọn ẹgbẹ́ kan tí wọ́n pè ní Resources Center of Human Rights and Civic Education òun náà ni wọ́n ti gbé jáde gbàgbàgbà wípé Akpabio ẹ̀mélòó la pè ẹ́ ẹ̀kan ṣo la pè ẹ́ o nítorí pé a mọ̀ wípé ẹ gbọ́ ẹ sì jọmọlúàbí ó yá lóní gbàngbàngbà báyìí ẹ jáde o ẹ lọ́tọ́dún àforíjì lọ́wọ́ gbogbo àwọn obìnrin tí wọ́n jẹ́ aṣòfin àgbà àfún wípé ẹ hùwà kò tọ́ pẹ̀lú Akpoti-Uduaghan ẹ jáde kẹ wá tọrọ àforíjì kódà tó bá jò dọ̀bálẹ̀ ẹ fi dọ̀bálẹ̀ kún
wọ́n ní bí ọjọ́ méjì kan sẹ́yìn náà rèé o eléyìí tí àpótí Uduaghan Natasha yìí ó gbé ọ̀rọ̀ kúrò lọ́rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ló gbé lọ sọ́rọ̀ ọ̀dọ̀ àwọn IPU Interparliamentary Union eléyìí tí ń bẹ ní ìlú New York níbẹ̀ ló ti lọ rojọ́ fún wọn wípé ẹ máa gbà mí nítorí wípé mo kàn sọ wípé Akpabio ó fẹ́ máa nawọ́ kò tọ́kan sí mi gẹ́gẹ́ bí ọkùnrin sóbìnrin what can fà á nítorí pé mo sọ eléyìí lásán wọ́n sì ní ń lọ rọ́kúnlé làwọn tí wọ́n jẹ́ aṣòfin àgbà tó kù ni wọ́n rọ́ sẹ́yìn Akpabio tí wọ́n sì sọ pé ohun tó ń ṣe yìí òun náà ló dáa ẹ mọ̀ gbà mí o tá a bá dẹ̀ gbàgbé pé ọ̀pọ̀lọpọ̀ àwọn aṣòfin àgbà tí wọ́n bẹ nílé ìgbìmọ̀ aṣòfin àgbà òun náà ni wọ́n ti sọ pé Akpabio wo bí kò sí kankan jàre torí Natasha yẹn nǹkan ń pariwo ẹnu ni àti pé ó kàn fẹ́ fi ọ̀rọ̀ tí ó fẹ́ fi ba ọkọ̀ tirẹ̀ jẹ́ ni tẹ́rí o ìkan nínú àwọn aṣòfin àgbà òun náà èèyàn Ọlámilékan Adéoyè Yáyì tápá àti tọ̀dọ̀ tí wọ́n ń bì báyìí tó ń ṣojú apá ìwọ̀ oòrùn ìpínlẹ̀ Ògùn nínú ẹgbẹ́ òṣèlú APC ló sọ nínú ọ̀rọ̀ rẹ̀ pé Natasha ohun tó dẹ̀ ń ṣe yìí ó mà ṣeé ṣe kó o fi ṣe àkóbá lálà fún àwọn obìnrin nínú òṣèlú àti pàápàá jùlọ kó mú àkóbá lálà wá fún ilé ìgbìmọ̀ aṣòfin àgbà ó sì róore ẹ wò ó nínú ẹjọ́ tí Natasha pè gbogbo àwọn tó pè lẹ́jọ́ ìyẹn ààrẹ fún ilé ìgbìmọ̀ aṣòfin àgbà àti akọ̀wé àti ìkan nínú àwọn aṣòfin àgbà Neda Imazue òun náà ni wọ́n mú àwọn wọn lọ ilé ẹjọ́ tí wọ́n sì sọ pé nítorí ilé ẹjọ́ òun náà tí wọ́n sọ pé kí wọ́n sọ àwọn kan báyìí tí wọ́n ti ṣe ìmọ̀ dàbẹ́ ni pé wọ́n ti ń fi mú wọ́n ń fẹ́ máa fi gbóònù ẹ̀wọ̀n báyìí o èmi ká ọmọ wíbà ìwé ìròyìn Guardian náà ló gbé jáde láàárọ̀ ní. lórí awuyewuye ètò ìdìbò gbogbo tọdún 2027 àwọn gómìnà lábẹ́ ẹgbẹ́ òṣèlú PDP Peter Obi NNPP wọ́n ti ń gbèrò pọ̀ láti rọ ààrẹ Bọ́lá Ahmed Tinubu lóyè bí wàá fi di ọdún 2027. ó dáa ẹ jẹ́ mélòó kó tó di pa lọ sẹ́ka polo ẹ̀mú ń jẹ́ mú lónìí belenja ìwé ìròyìn Daily Trust lórí ẹgbẹ́ lórí ọ̀rọ̀ ìpè ààrẹ Bọ́lá Ahmed Tinubu kó tó di pé ẹ sọ pé ẹ fẹ́ yọ bàbá kò bẹ̀ kẹ́ ẹ wá mọ ìgbìyànjú tí bàbá ń ṣe o lọ́jọ́bọ̀ tọ́sí àná yìí ni bàbá ti sọ ìyẹn ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu ni wọ́n ti sọ pé orílẹ̀-èdè Nàìjíríà inú ìra gbèsè báyìí náà ni orílẹ̀-èdè Nàìjíríà ò bá wà tó jẹ́ pé wọ́n ilé nílé dìde bí n bá ṣe wípé lọ́pẹ́lọpẹ́ ìṣàkóso àwọn tó wá sórí àlééfà tó sì tún ọ̀pọ̀lọpọ̀ ètò ọrọ̀ ajé tó sì tún ṣe wípé gbogbo ìgbésẹ̀ ètò ọrọ̀ ajé tẹ̀wọ̀n gbé eléyìí tó yẹ pé tó dàbí pé títa ní ríro báyìí náà lákọlà wọ́n mà ní tó dé àǹfààní ọjọ́ iwájú orílẹ̀-èdè Nàìjíríà òun náà ni àwọn ṣe eléyìí kódà wọ́n sọ pé ẹ wo owó tó orílẹ̀-èdè Nàìjíríà yóò ná fún bíi àwọn 50 ọdún sẹ́yìn tó yẹ pé ọmọ tí wọ́n ti bí ó ní ó sì wà ńlẹ̀ ìwé ìròyìn Daily Trust náà ló gbé jáde láàárọ̀ nígbà jẹ́ kó dóko pátápátá ní ìkànnì Olómi Ọgbọ́n TV yìí lójú òpó YouTube ẹ jẹ́ kó délé kẹjẹ kó dóko ẹ ṣeun púpọ̀ títí dìgbà tá a fi pàdé láyọ̀ àtàláfíà lápàdé ẹ̀mí wa torí ìbẹ̀rẹ̀ oṣù Ramadan àti oṣù lẹ́ǹtì òun náà làágbà jáláṣẹ lẹ́dùnmarè wọn ní sọdún lẹ́yìn kó wá wa Olúṣọlá Ṣọlá ló kọ mi oyè nẹ́kan lórúkọ bàbá mi Olómi Ọgbọ́n làwọn èèyàn pè mí láyọ̀ àtàláfíà lápàdé ó dàbọ̀.